Kami AIS Media. Olùkọ́ ajíire bí o, ìrẹsà àjèjì tójú tì lálọ́. Wọ́n jíire jù bẹ́ẹ̀ lọ ìyá Olúgbọ́n. Olúgbọ́n wọn kò gbọ́dọ̀ máa wo àjèjì wọn kò gbọ́dọ̀ ṣòro. Ẹsẹ̀ kan lá ẹsẹ̀ kan là, ẹsẹ̀ kan bá ń bàtà lókè odò. Adébábù Ṣàngó wọn àti bàtà lọ rè é dọ̀rẹ́. Ṣàtẹ́ ni orúkọ ní bàtà Ṣàngó ní gbogbo ìgbà tí wọ́n bá ń lọ sóde. Bí Ṣàngó bá ń jó, Ṣàtẹ́ níbẹ̀ lẹ́yìn bàtà tí fi ró pọ̀nlá pọ̀nlá. Kò sí oníbàtà tó lè bá Ṣàtẹ́ figagbága lóde, bẹ́ẹ̀ sì ni kò sí oníjó tí ó lè jó bàtà níbi tí Ṣàngó bá gbé ń jó. Òkìkí àwọn méjèèjì sì kàn kárí ayé, tó fi jẹ́ pé bí Ṣàtẹ́ lùlù òde odùn, bí Ṣàngó ojú ayẹyẹ òye. Àmọ́ ajá tí àwọn méjèèjì fi bínú kọra wọn sílẹ̀ lọ sóde. Ajá òun ni Ṣàngó jójójójójó tí ó rò nílùú. Ajá òun ni Ṣàtẹ́ lùlùlùlù tí ó rò níjó. Ajá òun ni àwọn méjèèjì tó mọ̀ pé bí kò sí ijó kò sí ìlù, bí kò sí ìlù kò sí ijó. Ẹlẹ́dùn ayé àbẹ́ orí arápálá mọ́ níwọ̀n bàtà. Lákébé ká lójú erin, ẹ má má bá wa jà kó lówó kú. Kami AIS Media.